تقبل ركوعنا تقبل سجودنا اللهم اجعلنا من اتقاء شهر رمضان اللهم سلمنا رمضان وسلم رمضان لنا برحمتك يا ارحم الراحمين. Au nom d'Allah, le tout miséricordieux, le très miséricordieux. Allah Akbar. Inch'Allah, merci. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn wá láti lè ṣe Kingston Media Television online television lórí YouTube láti orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá Imam akọọdún lẹ́ni ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún. Nínú útúbà eléyìí tí ẹ ṣe ní yídì ti ìtúnu àwẹ̀ tọdún 2023 a rí pé àwọn ọ̀rọ̀ tó ní kìmí ó jáde ń bẹ̀ nípa wípé Ramadan kọ́ wa ohun tí a lè máa ṣe láàrin àwọn ọmọ ìyá wa tàjọ jẹ́ èèyàn àmọ́ oṣù kan nínú oṣù méjìlá táǹkà nínú kàlẹ́ndà eléyìnbó òun ni Ramadan jẹ́. Bàbá kí ni ó máa ṣẹlẹ̀ láwọn oṣù mọ́kànlá tó kù? Aburú yìí ti pọ̀ jù, kí ló lè dá dúró?
inshallah àti àwọn olóòtú ọlọ́mọsáwà sẹ́yìnlẹ̀ sẹ́dára àsìkí gbogbo àwọn tí ń wò wá níbikíbi pé akígbé ẹ̀kọ́ ọlá ọdún ẹ̀kọ́ ìlú ọlọ́run jáṣọpọ̀ àṣẹ ìṣẹ̀mí jáṣọpọ̀ ọdún náà yàgò fún wọn ní ọdọọdún làárọ̀ gbogbo ọdọọdún làárọ̀ ọ̀sán ọdọọdún làárọ̀ mọ̀ lórí àtẹ ọdọọdún láàmà rẹ̀ sí ní ti dáadáa ní ti rí gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ bẹ̀ láyé wọ́n ti jẹ́ kí a fi ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ ìjọ ìbéèrè tí ẹ bẹ̀ náà ní pé gbogbo àwa tá a jẹ́ ẹlẹ́sìn tá a gbọ́rọ̀ lọ́hùn dání àwa là ní dákẹ́ àwa láàmà polongo láàmà kígbe àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni pé ó dákẹ́ olóhùn gbọ́ àgbọ̀yà tí ìpèpè àwọn ẹni Ọlọ́run láwọn àfáà láwọn pásítọ̀ láwọn tó ṣe gbogbo agbéṣẹ́ lé lọ́wọ́ tán jẹ́ àwọn olódò tán dúró sídìí iṣẹ́ ìtí ìpèpè wọn bá ti dákẹ́ táwọn náà ń pèpè lọ́sàn-án lóru tí wọ́n jẹ́ kí wọ́n mí oṣù mọ́tò gbogbo ayé gbogbo kankan pinnu kán sì máa tẹ̀lé nǹkan tọ́lọ́run fẹ́ nítorí pé Olúwa dá wa ní olùgbàgbé Olúwa dá wa bá àbá rẹ ni máa pè wá sí àkíyèsí oṣù mọ́tò máa gbàgbé èyí ló fa sábàbí náà níbi tí a bá ti ń tẹnu mọ́ tá a dákẹ́ lóòrèkóòrè tí wàá sí ń lọ tí ọ̀rọ̀ Ọlọ́run lọ tí à ń fòrò àwọn èèyàn lérí pé ṣe dáadáa ṣe ìtótọ́ ẹni pé ó súnmọ́ kí ìwà dáadáa tá a rí nínú Ramadan rẹ̀ kó mọ̀ tẹ̀síwájú. ẹ ṣeun bàbá nínú ìbéèrè mi tí mò ń sọ náà ni pé oníṣìnà lódìdí oṣù kan yìí kódà ẹlòmíì mọ̀ sọ fálì ẹ̀ ni pé wo àwẹ̀ ti bẹ̀rẹ̀ o tún dìgbà táyọ̀ bá lọ ẹlòmíì ọlọ́tí tóṣù kan ibi pé kò fẹnu kan kò sì kú kọ́ sàárẹ̀ ó mọ̀ pé tí ọba mú mọ́ náà nǹkan ò ní ṣe àti àwọn kódà ẹlòmíì ti ń jalè kọjálè inú oṣù kan yìí wọ́n tún padà bẹ̀ báyìí kí lọ́rọ̀ Ọlọ́run fún wọn. ọ̀rọ̀ náà fún pé tó bá ti padà sí di iṣẹ́ bí tí ó fi lẹ̀ kí Ramadan tó dé àpèjú ẹlẹ́dẹ̀ tá a gbé tá a wẹ̀ fún tá a tún ṣe agbẹ́kọ̀nù rọ̀fọ̀ tá a wẹ̀ fún tá a tún ṣe ó ti wá di ẹni bí málìsì tá a bá tún padà sí ó dàgẹ́ ẹni tó ẹlẹ́dẹ̀ òun tún padà sínú rọ̀fọ̀ padà ó jẹ́ pé ìbínú Ọlọ́run tún padà ní gbogbo tó tún bá ń gbé ó tún bá tẹ́lẹ̀ pé ìṣe mọ́ tó tún padà sí díẹ̀ gbogbo èyí tó ti ṣe tẹ́lẹ̀ Ọlọ́run tún padà tún kọ́ lẹ́sẹ̀ fún ìbínú Ọlọ́run ó sì wá lélẹ́rì rẹ̀ ẹ̀gbọ́n àwọn olùmọ̀ ńlá inú àwọn tó jẹ́ àwọn ẹni Ọlọ́run wọ́n ní pé wọ́n ní ẹ̀ṣẹ̀ kan ẹ máa gbọ́ ẹ̀ṣẹ̀ kan péré lẹ́yìn tútúbá ó burú já ìjọ ẹgbẹ̀rún ẹ̀ṣẹ̀ lọ ṣáájú tútúbá ẹ̀ṣẹ̀ kan péré lẹ́yìn tútúbá ó burú já ìjọ ẹgbẹ̀rún ẹ̀ṣẹ̀ lọ ṣáájú tútúbá. bàbá Imam ẹjá fèyí kùn eléyìí bilẹ̀ báyìí lọ́wọ́ ta wà káàkiri àgbáláyé tí àwọn èèyàn tó sì tún jẹ́ táwọn wò bí àwọn ẹni ìtọ́sọ́nà gan tún sọ jáde lẹ́nu pé a lè wá owó lọ́nà èṣù tá sì kọ́ mọ́ṣáláṣí táwọn ràn yàn lọ táwọn ra mọ́tò fún yàn táwọn ràn yàn lọ Mẹ́kà á wá owó lọ́nà èṣù á wà padà wà máa ná sọ́nà tọ́lọ́hun ojú wo lẹ fi wò yìí. àwọn Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ àwa ìsọkúsọ ni ìtúkìtù ni agbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ gbà lọ́dọ̀ àkọ́ tó máa ní ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam kan ó sọ Ọlọ́run anábì ní inna Allaha tayyib ó lè mi Ọlọ́run ọba tó mọ́ ní mi ò la yaqbalu illa tayyiba nígbà kankan lọ́dọ̀ yìí àfi nǹkan tó mọ́ bí àwọn èèyàn bá wá ń wò pé bóyá báwọn bá wá gbọ̀ ọ̀nà wú tó fi lọ rówó tó wá ná fún Ọlọ́run nígbà irọ́ ni Ọlọ́run ọba ò nígbà kan tí ò mọ́ lọ́dọ̀ wa Olúwa ọba ó ti ṣèlérí pé nígbà kankan àfi nǹkan tó mọ́. ẹ ṣàdúrà fún gbogbo mùsùlùmí lápapọ̀. kí gbogbo mùsùlùmí ní àgbáríjọ ayé Ọlọ́run jẹ́ kó ọdún ìkóyàwó fún wa Ọlọ́run abẹ́ Ọlọ́run gbogbo yìí tá a fi sùnú Ramadan yìí Ọlọ́run jẹ́ kí ó jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run gbogbo yìí tá a tọrọ Ọlọ́run sáà ṣe fún wa ẹ̀yin náà tí ẹ wá ń ṣiṣẹ́ Ọlọ́run lára wa Ọlọ́run wà nífẹ̀ẹ́ yìí náà lẹ̀ gbogbo àwọn ọmọ wa Ọlọ́run jẹ́ kí wọ́n ìkànnì Ọlọ́run sọ wá ló kọrí gbogbo ẹkún pọ̀ lóde òní ilẹ̀ àgbáríjọ ayé àwọn èèyàn ń sunkún ẹkún inú ẹkún ta ìbànújẹ́ pọ̀ Ọlọ́run wọlé yìí tá a kí lónìí wọlé gbogbo ẹ fún wa nínú Ramadan Ọlọ́run mọ́sàánú méjì fún wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin masalam Faraj kamina ko Faraj Bastu